Ọba Gabriel Adé Arúmọ Lárò Òṣùpá Ìlẹ̀kùn Amọ́nuru Lágbo. Ọwá Òbòkun Àdìmúlà tí gbogbo ìjà ilé tó kó. Ìjẹ̀ṣà rèé ọmọ Òbòkun a lè fẹ́ kí ọmọ mọ̀ á o. Ìjẹ̀ṣà mojú àpọ̀nà dáre òwe. Ìpẹ̀lẹ́ gbogbo Ìjẹ̀ṣà. Ìpẹ̀lẹ́ gbogbo Ìjẹ̀ṣà. Ọmọ wa Òbòkun rẹ̀ mi. Ìjẹ̀ṣà Òṣùré onílẹ̀ o. Láti ilé ìṣàdé ìlóko. Ẹ̀kíyàn ní Ìjẹ̀ṣà ríyá o. Ìjẹ̀bú-Jẹ̀ṣà Ẹ̀sà Òkè. Ẹ̀kíyàn ní Ìjẹ̀ṣà ríyá o. Ìlàrè Ìbòkun. Ẹ̀kíyàn ní Ìjẹ̀ṣà ríyá o. Ìpẹ́jù-Jẹ̀ṣà. Ẹ̀kíyàn ní Ìjẹ̀ṣà ríyá o. Ìmẹ̀sílé Ẹ̀sà Odò. Ẹ̀kíyàn ní Ìjẹ̀ṣà ríyá o. Tá a bá dá ogún ọdún ó di dandan kó pé, tá a bá dá ọgbọ̀n oṣù dandan ni kó kò. Láti bí ijọ́ méjì mẹ́ta ni a ti ń sọ wípé a ṣe àkànṣe ètò kan lórí ìkànnì yìí Freedom Television àti Unique FM níbikíbi tá a ti ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé lórí ẹ̀rọ ayélujára www.uniquefm.arastation.net àti lórí Freedom Television káàkiri àgbáyé. Ẹ káàbọ̀ jàre, Ayọ̀ Martins lórúkọ tèmi. Àkànṣe ètò ní fún ìtẹ̀síwájú ìlú Iléṣà àti gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà lápapọ̀. Ànídéyànà pẹnu, a ti gbàṣẹ lọ́wọ́ àwọn tó yẹ ká gbàṣẹ lọ́wọ́ wọn, a ti gbàṣẹ lọ́wọ́ àwọn tó ń sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀, a ti gbàṣẹ lọ́wọ́ àwọn tó ń sọ̀rọ̀ tán jẹ́ ọmọ ìlú Iléṣà àti ilẹ̀ Ìjẹ̀ṣà. Ìkan nínú wọn ni Ọ̀túnba Ọládìran Àbẹ́, èyí tí à ń pè ní Ìpẹ̀lẹ́ o. Wọ́n wà ń bí, wọ́n dúró tì wá lẹ́yìn gbọ́ngbọ́ngbá, lè rí wọn ṣùgbọ́n tó bá yá á tún kí wọn lẹ́ẹ̀kan sí. Mo kí àlejò wa káàbọ̀ gẹ́gẹ́ bá ṣe ń pariwo láti bí ijọ́ méjì mẹ́ta. Wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́, àwọn ni olùdásílẹ̀ àti olùdarí Ìbàdàn Business School. Wọ́n sì jẹ́ aṣíwájú ìlú Iléṣà, Balógun, Ìjẹ̀bú-Ìjẹ̀ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn fẹnu wọn sọ. Táàtàá la fi kí yín káàbọ̀ aṣíwájú Yínká Fásùyè. Ẹ ṣé púpọ̀. Mo mà kí yín ẹ ṣé gan ni. Dúpẹ́ ẹ ṣé. Ọ̀pọ̀lọpọ̀ kàn ń gbórúkọ yín ni wọn ò rí yín rí. Àǹfààní rẹ̀ láti rojú yín lórí ẹ̀rọ móhùnmáwòrán tiwa nílẹ̀ Ìjẹ̀ṣà. Ta ni Yínká Fásùyè? Mo ná bí yín sí ń bolẹ̀ dàgbà sí. Kí ló dé tí ẹ fi fẹ́ràn ìlú Ìjẹ̀ṣà púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ sọ ń pa ara yín fún wa. Orúkọ tí èmi ni Ọláyínká Fásùyè, ọmọ bíbí ìlú Iléṣà. Bàbá tí ó bí mi ní ọmọ òun ni olóògbé olóyè Jacob Olówókéré Fásùyè. Ìyá tó sì bí mi ní ọmọ òun ni olóògbé Felicia Ṣíjọlá Fásùyè. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ọ̀tàpẹ̀tẹ́ Methodist Primary School Iléṣà. Mo tún lọ sí iléèwé girama ní Iléṣà Grammar School Iléṣà. Lẹ́yìn wáyìí mo ní àǹfààní láti lọ sí University of Ibadan níbi tí mo ti ka ẹ̀kọ́ tí a mọ̀ sí BSc Economics. Mo tún tẹ̀síwájú láti ka eléyìí tí a mọ̀ sí Master's Degree in Industrial and Labour Relations ní University ti ìlú Ìbàdàn.
lẹ́yìn wá yẹn mo tún tẹ̀síwájú láti ka eléyìí tí a mọ̀ sí Masters in Business Administration láti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀. Lẹ́yìn wá yẹn mo tún ní àǹfààní láti tún ka ìwé tí a mọ̀ sí Masters in Information Science ní University ti ìlú Ìbàdàn. Lẹ́yìn èyí ńkọ́ mo tún ní àǹfààní láti lọ ka ìwé ní University of Manchester níbi tí mo gba Executive Certificate in Management. Lẹ́yìn eléyìí mo ní àǹfààní láti lọ sí Georgetown University ní ìlú Washington ní Amẹ́ríkà tí mo ti gba certificate ní Executive Certificate in Management. Lẹ́yìn èyí again mo tún ní àǹfààní láti lọ sí University of California Business School tí mo tún gba ìwé àṣeyege náà. Mo tún ní àǹfààní láti tún gba ṣe Executive Certificate in Management from the Queen's University in Ontario in Canada. Kí n fi mọ̀ nípa ti ìwé, nípa iṣẹ́ nípa pé agbéṣẹ́ ṣe ní ilé ayé. Mo ti jẹ́ a former federal civil servant. Lẹ́yìn ìwá yẹn mo ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú ilé epo àgbáyé tí a mọ̀ sí Total Oil PLC. Lẹ́yìn ìwá yìí mo wá dá iléeṣẹ́ tèmi sílẹ̀ tí ó jẹ́ iléeṣẹ́ adánilẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí Supreme Management Training and Consultancy Services Limited níbi 30 ọdún sẹ́yìn. Ní nǹkan bí ọdún 9 sẹ́yìn mo ní àǹfààní láti dá Ìbàdàn Business School sílẹ̀ ní ìlú Ìbàdàn. Nípa akitiyan ní àárín ìlú ní agbára Olúwa ní èní mo jẹ́ aṣíwájú fún ìlú Iléṣà, mo tún jẹ́ balógun fún ilẹ̀ Ìjẹ̀bú-Jẹ̀ṣà, mo tún wá jẹ́ olùdásílẹ̀ ètò iléeṣẹ́ ìrànlọ́wọ́ tí a mọ̀ sí Aṣíwájú Yínká Fáṣuyè Foundation nípa ibi tí mo ti máa ń fi scholarship àti gbogbo ètò ìdàgbàsókè ran gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà lọ́wọ́ nílé àti káàkiri. Nípa pé à ń ṣe nǹkan ìdárayá náà mi ò tún gbẹ̀yìn nínú yẹn. Ọmọ ẹgbẹ́ Ìjẹ̀ṣà Sports Club ni mí, mo tún wá tún jẹ́ bàbá ẹgbẹ́ fún Ìjẹ̀ṣà Sports Club. Mo tún ní àǹfààní láti jẹ́ ààrẹ fún the first cosmopolitan club in Africa tí a mọ̀ tí a kọ́kọ́ dá nílẹ̀ aláwọ̀ dúdú ní 1902 eléyìí tí a mọ̀ sí Ìbàdàn Recreation Club 1902. Mo ti ní àǹfààní àti jẹ́ ààrẹ fún ibẹ̀ yẹn nìkan bí ọdún 15 sẹ́yìn, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo tún jẹ́ ọ̀kan nínú àwọn bàbá ẹgbẹ́ fún Ìbàdàn Business School fún Ìbàdàn Recreation Club. Lẹ́yìn ìwá èyí mo tún wá ní àǹfààní láti jẹ́ ọmọ ẹgbẹ́ Ìjẹ̀ṣà Federal Club, Roots Club of Ìjẹ̀ṣà Land, Ìjẹ̀ṣà Forum, Ìjẹ̀ṣà Sports Club àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹgbẹ́ tí mo nípa láti jẹ́ ọmọ ẹgbẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa. Mo máa ń láìkì wípé kí n lè wo bí ayé ti ṣe rí ní ibòmíì. Nípa àdí èyí mo ní àǹfààní láti káàkiri àgbáyé. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti dé ibi tí mo ti dé káàkiri àgbáyé ó ti lé ní 60 ní àwọn ìlú tí mo ti fi ẹsẹ̀ tẹ̀ ní agbára Olúwa. Mo ní ìyàwó àti àwọn ọmọ tí Olúwa fi jíǹkí mi tí wọ́n dẹ̀ ṣe dáadáa. Ọláyínká Fáṣuyè nìyẹn. Tá a bá ní kàrò lẹ́jọ́ ohun nílẹ̀ ní ó jàre o, ọ̀rọ̀ ti pọ̀ o. Iléèwé bíi 6 8, iléèwé gíga bíi 4 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká béèrè, ẹ fẹ́ràn ilẹ̀ Ìjẹ̀ṣà pàápàá ìlú Iléṣà, kí ló fà á? Torí ẹnìkan kọ́ lọ́mọ Ìjẹ̀ṣà tá a mọ̀, tá a bá ń dé wá kíní iná ń ṣe fún ilẹ̀ Ìjẹ̀ṣà o,
aṣíwájú Yínká Fásùyì ni wọ́n ṣagbátẹrù ẹ̀ tọ̀hún kí ni iná ń ṣe fúnlẹ̀ Ìjẹ̀ṣà o aṣíwájú Yínká Fásùyì ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ tààrin kí ni iná ń ṣe fúnlẹ̀ Ìjẹ̀ṣà o àbílẹ̀ṣà o aṣíwájú Yínká Fásùyì ló ṣe agbátẹrù ẹ̀ ṣé ó jẹ́ pé nítorí ẹ̀ dàgbà sí Iléṣà ni àbí nítorí wọ́n bí yín Iléṣà àbí nítorí ẹjọ́ mọ Iléṣà àbí nítorí pé ẹ̀kàn nífẹ̀ẹ́ lé ìlú Iléṣà àti ilẹ̀ Ìjẹ̀ṣà lẹ fi sọ pé màá máa ṣe àwọn dáadáa sílẹ̀ Ìjẹ̀ṣà. Ó ṣe jàre àpapọ̀ gbogbo nǹkan tí ó mẹ́nubà yẹn náà ló ń jẹ́ nǹkan tí èèyàn fi ń ṣe nǹkan sí ìlú tó ń bá bí nígbà tí mo ń ṣe àpèjúwe ara mi mo ní mo jẹ́ ọmọ bíbí Iléṣà kì í ṣe pé wọ́n bí mi sí Iléṣà nìkan ibi báyìí Iléṣà yìí ni mo ti dàgbà mo ti ṣe kékeré láti ṣe gbogbo nǹkan tí ọmọkùnrin ń ṣe nígbà tí ọmọkùnrin yẹn kó wà ní ọkùnrin. àwọn bíi kí ni bàbá. ok mo rántí wípé mo ti sọ pé mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo mọ̀ sí tá a mọ̀ sí Ọ̀tàpẹ̀tẹ̀ Methodist Primary School. nígbà tá a wá dé iléèwé girama a ní àǹfààní àti jayé dáadáa nílùú yìí tó jẹ́ wípé by the year 1970-71 ni wọ́n ti ń pè mí ní young millionaire ní ilẹ̀ Ìjẹ̀ṣà kì í ṣe Iléṣà nìkan. owó yẹn pọ̀. ṣẹ́ẹ́rẹ́ owó yẹn ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fẹ́ wà díẹ̀ ṣùgbọ́n nǹkan tí màá kọ́ sọ ń pa ẹ̀ ni pé Ọlọ́run fún wa ní àǹfààní láti súnmọ́ bàbá tèmi tó yẹ pé ó jẹ́ oníṣòwò pàtàkì ní Ẹrẹ́jà ní Iléṣà tá a bá tajà á jèrè púpọ̀ ara èrè yẹn ó máa ń bọ́ sí àpò wa náà eléyìí tó ń bọ́ sí àpò wa nínú àwọn èrè yẹn òun la fi ń ṣe ọmọ boys ní ilẹ̀ Ìjẹ̀ṣà tó jẹ́ wípé ní gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà tó bá ń dárúkọ Yínká Fásùyì a máa dárúkọ young millionaire ibi jẹ́ ara ibi tí ìfẹ́ Ìjẹ̀ṣà torí pé ibi tí èyàn ti ṣe kékeré tó gbádùn tó dẹ̀ gbádùn dídán ni pé kéèyàn máa ní ìrántí irú ìlú yẹn so láti kékeré ìfẹ́ ilẹ̀ Ìjẹ̀ṣà ó ṣe kókó ní ọkàn mi. wọ́n pa àwọn kan Ẹrẹ́jà boys ṣe wà lára wọn. bó tẹ̀ jẹ́ kí ṣe mo wà lára wọn mo jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí à ń pè ní Ẹrẹ́jà boys. àwa ń bẹ̀ àwa yẹn ń gbẹ̀ yẹn àwa la jẹjọ́ bíi ẹgbẹ́ jẹ́ pé bàbá wa wọ́n ní ṣọ́ọ̀pù sí Ẹrẹ́jà ló dàbí ẹni tó bá lọ sí Èkó tó bá ń sọ̀rọ̀ Marina tàbí Broad Street Ẹrẹ́jà ló dàbí Marina tàbí Broad Street ní Èkó àbí bíi Dùgbẹ̀ ní Ìbàdàn so ní àwa tí a jẹ́ Ẹrẹ́jà yẹn Ẹrẹ́jà boys. ẹ jẹ́ lè dárúkọ díẹ̀ lára àwọn tẹ́jọ́ ṣe kékeré ńgbà náà tẹ́jọ́ Ẹrẹ́jà boys yìí. ok Ṣọlá Joshua wà ń bẹ̀ Ẹrẹ́jà boy ni Dóṣù Gidigbe Ẹrẹ́jà boy ni Àjàyí Ìdòwú Ẹrẹ́jà boy ni Professor Fọlọ́runṣọ́ Adéwọlé Ẹrẹ́jà boy ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ bá wo bàtẹ́ yìí ń dàgbà nílùú Iléṣà bó ṣe rí àti sìn àwọn tó ń dàgbà ń sìn bíi ẹgbẹ́ òkùnkùn lénìí bíi pé wọ́n fa wàhálà lọ́la òṣèlú ńlòyìn wọn àwọn ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo ló ṣe máa ń rí lára yín tẹ́ bá wọ́n máa ṣe òṣèlú Iléṣà wa ló wá da tó yìí àbí ló bàjẹ́ tó yìí àbí ló kù díẹ̀ káàtó tó yìí kí lẹ máa ń sọ lọ́kàn yìí. ó ṣe fún ìbéèrè yẹn wọ́n rí pé Iléṣà kò dá wà gẹ́gẹ́ bí ìlú láìsí àwọn ìlú míì ní àyíká. Iléṣà ní àkọ́kọ́ ó wà ní inú Western Region nígbà tó tún yá Iléṣà
ó wà nínú Western State. Nígbà tó tún yá, Iléṣà wà nínú Ọ̀yọ́ State. Nísìnyí Iléṣà wà nínú Ọ̀ṣun State. Tó bá wo gbogbo àwọn àyípadà nígbà tó wà nínú Western Region àtìgbà tó wà ní Western State àtìgbà tó wà ní Ọ̀yọ́ State kó tó di pé ìgbà tó wà ní Ọ̀ṣun State nísìnyí, gbogbo ẹ̀ ńkọ́ ó tó wà láàrin nínú Nàìjíríà. Àyípadà tó ń yí padà láàrin gbogbo àwọn ìlú tó yí wa ká wọ̀nyí, àwọn ni mo fẹ́ rò wípé nípa nǹkan ìgbàlódé ó wà lára nǹkan tí ó kù díẹ̀ káàtó tí à ń rí nípa àwọn ọ̀dọ́ wa ní òde òní. Ọ̀dọ́ òbí ra ẹ̀, òbí ló ń bí ọ̀dọ́, òbí ló ń bí ọ̀dọ́. Kò sí ẹni tí à ń bá wí lénìí àbí tí à ń tọ́ka sílẹ̀ ní pé àìṣedéédé wà tí ì bá ṣe pé ó ti lé kan tàbí kejì wá. Ẹ bá dẹ̀ wò ó nílẹ̀ Ìjẹ̀ṣà, orúkọ ó jọ wá lójú púpọ̀ pé ilé ibo ló ti jáde. Nípa ìbẹ̀rù ilé tí èèyàn ti jáde àti orúkọ ilé tí èèyàn ti jáde, èèyàn máa ń mú lò nínú ìwà àti nínú ìṣe wípé orúkọ yẹn ń kọ́ kò gbọdọ̀ díbàjẹ́ ní gbogbo nǹkan tí ẹ̀dá bá ń dọ́wọ́lé. Nígbà tí àwa ń dìde ní Iléṣà níbí báyìí, gbogbo ìwà pé wọ́n mugbó, gbogbo ìwà wípé à ń ṣe ẹgbẹ́ òkùnkùn, gbogbo ìwà gálagàla àwọn wọ̀nyẹn kò sí ní ọwọ́ àwọn èèyàn wa. Ṣùgbọ́n nígbà tí ìlú bẹ̀rẹ̀ sí ń gbòòrò sí, tí ìlú ń tóbi sí, tí à ń rí èèyàn láti òkèèrè tí wọ́n bá wa gbé, à ń rí èèyàn láti òkè ọya, láti ilẹ̀ gúúsù tí wọ́n bá tó ń gbé àárín wa, ṣe pé díẹ̀ ara àwọn àṣà àti àdè tí ń ṣe ìwà wa díẹ̀díẹ̀ wọ́n ti ṣe ń kó wọlé nìyẹn. Tí wọ́n pé ní èní ọ̀pọ̀lọpọ̀ gbọ́mi sí omi ò tó tí a rí ní àárín àwọn ọ̀dọ́ wa àti ní ìlú pàápàá, ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún gbogbo wa, pàápàá jùlọ àwọn ọmọ wa tí à ń tọ́ ní èní, tó yẹ pé owó kíákíá ni wọ́n ń wá. Irú èmi báyìí, nígbà tí mo wà ní ọmọ kékeré, a lọ sí ṣọ́ọ̀bù láti lọ ran bàbá lọ́wọ́. Ọjọ́ tí a bá lọ sí ṣọ́ọ̀bù, a kiri iyán, a kiri fìlà, a kiri gbogbo nǹkan tí à ń tà ní ọjà láti fi ran òbí lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní ìsìn ni wọ́n lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tó yẹ pé èmi àti ẹ̀ máa wo pé àbí nǹkan tìjú ni. Bẹ̀tì nígbẹ̀yẹn nípa ètò ìlànà ẹ̀kọ́ àti òye tí wọ́n fi kọ́ wa, a rí pé iṣẹ́ òun ni oògùn ìṣẹ́. Ìmúra yín ọ̀pọ̀lọpọ̀ ló fi dá yín mọ̀ káàkiri àgbáyé ni. Mo rí àwòrán kan lórí ẹ̀rọ ayélujára nílùú kan tí ò ń ṣe Nàìjíríà. Ìmúra yín náà ni, ṣé láti kékeré lẹ ti múra bẹ́ẹ̀? Ṣé bàbá lẹ fi jọ ní àbí ohun yìí kẹ̀kàn ṣe bẹ́ẹ̀? Ètò olóyìnbó ń pè ní creative style. Ṣé ohun yìí kẹ́ ẹ ṣe fúnra yín ni, kẹ́ ẹ dá lọ́nà tó yàtọ̀ sí gbogbo èèyàn? Fìlà, aṣọ agbádá tí wọ́n kóṣẹ́ sí, aṣọ òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ká wọṣọ kó èèyàn dàbí ọba. Báwo ni ẹ ṣe rò ó tẹ́ ẹ fi débẹ̀? Ó ṣe ohun jàre, òun wádìí abájọ ó lè dá. Nípa ká wọ aṣọ kó báni lára mu, ká dé fìlà
kó bá orí mu nígbà kátúndẹ̀ tó ń rí kárí ara gbé aṣọ sí torí èèyàn lè dẹ aṣọ kó má ní ara láti gbé aṣọ náà sí tá dàbí pé àbí wọ́n tọ́jú ẹ̀ sínú òyìnbó ṣaṣọ kò ṣe fitting. kò ṣe fitting. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé bàbá tó bí mi ní ọmọ late Chief Jacob Olówókéré Fáṣuyì gbajúmọ̀ ní níjẹ̀ṣà ìlú mọ̀ọ́ká ní nílé Ìjẹ̀ṣà tí bàbá mi bá wọ aṣọ ní òde ni o ní chọ́ọ̀chì ni o ní àwùjọ ni o wọ́n máa ń pè wo bàbá mi ni ní ọdún tó kọjá yìí 2019 May 2019 a fẹ́ wá ṣe 40 ọdún tí bàbá mi tó ti pa ipò dà a wá gbé memorial anniversary ìrántí sínú àwọn ìwé ìròyìn àwọn tí ó pè mí ní ọjọ́ tí àwọn ìwé ìròyìn yẹn jáde wọ́n ń ṣe 20 bẹ́ẹ̀ ni wọn kì í ṣe 30 nígbà tí wọ́n rí àwòrán bàbá mi Olówókéré Fáṣuyì ní oríṣiríṣi aṣọ ṣé damask ni àbí aṣọ òkè àbí àlàárì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n dẹ̀ kó tó ń fọwọ́ kó wọ́n fi oṣù 3 kó mi nínú àwọn aṣọ wọ̀nyí ẹyọ kan tó wá ń pè mí wípé so bàbá ló tiẹ̀ jọ bàbá ti kú ní 40 ọdún ìyẹn ní ọ̀rọ̀ èṣí nìyẹn ó jẹ́ 41 years plus déédéé tá à ń sọ ìsìn àwọn aṣọ tí a lò nínú newspaper ń gbẹ̀ yẹn àwọn aṣọ tí bàbá mi lò ní nǹkan bíi 80 years 70 years ago ni so ní àti ilé ni a ti ní ojú ọ̀nà bàbá wa tó ń jẹ́ Fátúnwàṣe nílẹ̀ Ìjẹ̀ṣà ó jẹ́ ẹni tó ń ṣe nǹkan ọ̀nà fún ọwọ́ ìbùkún ti ilẹ̀ Ìjẹ̀ṣà nígbà ayé wọn so bàbá wọn yẹn kú ní 1959 bàbá wa náà Olówókéré Fáṣuyì ó jogún nípa ká lo aṣọ ìgbàlódé nígbà tí jẹ́ pé àwọn náà ló bí mi wọ́n ní ẹni tó bí ni ẹni ń jọ àdúrà tàdé ń gbà ní wípé kí ọmọ tí èèyàn bí kó tún jù lọ àbẹ́ẹ̀kọ́ ni nípa yẹn eléyìí tí mo rí tí bàbá mi ń lò nígbà ayé tiwọn wọ́n á wò pé wọ́n máa ṣe àfikún tó yẹ pé a tún lè kóńkà sí eléyìí tí àwọn náà ń lò lórí àdúrà tèmi náà ń gbà ní pé tọmọ tèmi náà tó bá ń wò mí sìn yàrá àárọ̀ tí bá jáde ńlé tí mo lọ sóde tí ó bá jáde tó ń wò mí pé màá sọ náà wò pé báwo ló ṣe máa improve lórí eléyìí báwo ló ṣe máa wọ̀ tó máa tún dáa ju eléyìí lọ lọ́jọ́ iwájú máa kọ sílẹ̀. ẹ tí a mọ̀rọ̀ Ìjẹ̀ṣà sọ bàbá kí ni àwọn ìpèníjà tẹ́ rí gẹ́gẹ́ bí aṣíwájú kí ni àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tẹ̀ ń tiraka láti túnṣe nílẹ̀ Ìjẹ̀ṣà gẹ́gẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀ṣà àti ènìyàn pàtàkì láàrin àwùjọ. ní nǹkan bí ọdún 6 sẹ́yìn nígbà tí mo mú ẹnu lé àti pé 60 ọdún láyé mo bá ara mi gbèrò wípé tí n bá ti di 60 ọdún mo fẹ́ máa wo nǹkan tí mo lè ṣe láti mú padà sí ìlú mi bí ìrànlọ́wọ́
tó yẹ pé tí ẹ̀ bá jẹ àjẹṣẹ́kù tí a lè máa fi padà láti fi ran èèyàn ọmọnìkejì lọ́wọ́. Torí nínú nǹkan tí a bá ń lẹ̀ nílẹ̀ Yorùbá ni wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun ní ẹnìkejì rẹ, tọ́jú rẹ̀, rántí rẹ̀. Nípasẹ̀ yẹn mo rẹ́gísítà NGO tí mò ń pè mẹ́ Ọláyínká Fásùyì Foundation láti máa ṣe iṣẹ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí ó wá di bíi ọdún kẹrin, torí oṣù tó ń bọ̀ yìí ló máa pé ọdún mẹ́rin tí mo ní àǹfààní láti fi jẹ oyè aṣíwájú fún ìlú Iléṣà. Nígbà tí ọjọ́ tí mo máa jẹ oyè yìí, èrò pọ̀ lọ bìbà. Gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Ìjẹ̀ṣà ni wọ́n péjú tó ń pèsè. Gbogbo ọ̀rẹ́ káàkiri àgbáyé láti Nàìjíríà àti lókè òkun ni wọ́n wálé. Tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé kábíyèsí His Imperial Majesty Ọwọ́ Ọbọ̀kún Àdìmúlà and Paramount Ruler of Ìjẹ̀ṣà Land, Ọba Dr. Gabriel Adékúnlé Arúmọlá II CFR LLD, wọ́n láti sọ wípé nígbà tí àwọn ti dé orí ìtẹ́ nígbẹ̀yẹn bíi ọdún mẹ́rìndínlógójì tó ti wà lórí ìtẹ́, wọ́n sọ wípé fún gbogbo ìlú àti fún gbogbo àwọn tó jókòó wípé ní bí ọdún mẹ́rìndínlógójì táwọn ti wà lórí ìtẹ́ tó ti ń jẹ oyè pé wọn ò rírú èrò yìí rí. Wọ́n tẹ̀ tó wá sọ wípé nígbà tí igbákejì ààrẹ Nàìjíríà táwọn fi jẹ oyè tó yẹ pé gbogbo èèyàn wá káàkiri pé èrò yẹn ó tún kéré sí èrè tí àwọn rí ní oyè tí Ọláyínká Fásùyì tó fi jẹ aṣíwájú Iléṣà. Ara àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ó gba etí ọ̀tún mi wọlé, mi ò jẹ́ kó gba etí òsì jáde. Mo mú sí ọwọ́ ọ̀tún mi ò dẹ̀ fọ́nù. Wọ́n á rí i pé gbogbo Ìjẹ̀ṣà tán dìde láti wá bá mi ṣe àjọyọ̀ pé wọ́n fi mí jẹ aṣíwájú Iléṣà. Bàbá mi máa ń béèrè nǹkan kan, bàbá màmá mi máa ń sọ nǹkan kan, Ṣègùà of Iléṣà 1933 to 76, pé Ìjẹ̀ṣà tó ń bá ṣoore fún yàn kí náà fi mọ oore ni. Wọ́n á sọ nínú ọkàn mi wípé iṣẹ́ bẹ̀rẹ̀ láti ṣe gbogbo nǹkan tí Ọlọ́run bá fi ràn mí lọ́wọ́ láti fi ran ọmọnìkejì lọ́wọ́, màá máa ṣe láì ṣe pé láì wẹ̀yìn. Mi ò ń ṣe òṣìṣẹ́ ìjọba, mo ti kúrò ní iṣẹ́ pé à ń ṣiṣẹ́ fún ìnísìn 30 ọdún nìyí tí mo ti ń sin ara mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ń bùkún iléeṣẹ́ mi. Nípa ìbùkún yẹn, kí ni mo lè ṣe láti fi ran àwọn ọmọnìkejì mi lọ́wọ́? Ó jẹ́ eléyìí tó ń tì mí gbọ̀ngbọ̀ngbọ̀n láti rí i pé tí nǹkan bá jáde àbí nǹkan tèmi fúnra mi rò wípé a ní láti ṣe láti tú ilẹ̀ Ìjẹ̀ṣà ṣe, tó yẹ pé mi ò ń rò lẹ́ẹ̀mejì kí n tó bẹ́ sọ́nà láti máa gbé ṣe. Jẹ́ adátọ́mì díẹ̀ náà, tá a bá padà a máa béèrè àwọn ìbéèrè nípa ìlọsíwájú ilẹ̀ Ìjẹ̀ṣà, kùsà wíwà ìyẹn góòlù wíwà, ọrọ̀ ajé Iléṣà, ọrọ̀ ajé Ìjẹ̀ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pàápàá
ìbáṣepọ̀ tó wà láàrin aṣíwájú àti àwọn ọba nílẹ̀ Ìjẹ̀ṣà tá a bá dé. My home, I'm just a passing through. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni tá a bá dàgbà dògbó fọwọ́ páwú fèrègì jobi tá a gbélé ayé ṣeun rere tá a bá wá fihàn lélẹ̀ rí bí àgbáre ibùgbé ìkẹyìn tó yẹ ká fìhàlẹ́ ààyè tó yẹ kó wuyì ni tọ́wọ́ àbùkù ní kàn títí láì kánrin kése láti wá sìnkú àgbà sáàyè tí ò ní dìbàjẹ́ Rest Park and Garden ìtẹ́ òkú aládàáni tó fini lọ́kànbalẹ̀ ní gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà àkọ́kọ́ rú ẹ̀ ní South West Nigeria tí mùsùlùmí tó nígbàgbọ́ láàyè ń bẹ fún ààbò tó péye pẹ̀lú ibi ìjọsìn fáwọn ẹlẹ́sìn méjèèjì Rest Park and Garden private cemetery tó gbòǹtẹ̀ ìjọba ni o kódà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ láǹfààní láti ṣe àbẹ̀wò lóòrèkóòrè sójú orí ẹni yín owó péréte lẹ́ẹ̀fi sìnkú sí Rest Park and Garden ìkọjá káàdì ló wà lópòpónà Iléṣà sí Òṣogbo fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0703-114-9526. Can't feel at home in this world anymore. Rest Park and Garden ilé ìkẹyìn aládàáni tó fini lọ́kàn balẹ̀. Kẹ̀búyẹ̀rì mọ́túbọ̀rìndé pẹ̀lú titun. Kẹ̀búyẹ̀rì mọ́túbọ̀rìndé pẹ̀lú titun. Mìníkì dáńfó, mìníkì dáńfó. Agbọ́mọ̀ pọ̀npọ̀n ló sọmọ ra mìníkì dáńfó. Mìníkì dáńfó, mìníkì dáńfó. Agbọ́mọ̀ pọ̀npọ̀n ló sọmọ ra mìníkì dáńfó. Bàbá Adédára ríwọn àlọ́jà ọba ọlọ́run á máa kẹ́yìn ọlọ́run á sì máa káwa náà. Ìpolówó kan tá a wò kí a tó gbórin bàbá Adédára ti Rest Park and Garden adúpẹ́ lọ́wọ́ bàbá wa engineer Faniyi tí wọ́n ní kí àwọn fẹ́ fi omi ìfẹ́ hàn sí aṣíwájú tó ju gbogbo ẹ̀ lọ bàbá wa ara àwọn ìdàgbàsókè tó ń wà nílẹ̀ Ìjẹ̀ṣà yìí báwo ló ṣe rí lára yín private cemetery àti ìrìnbòmí rí ní ilẹ̀ Yorùbá ní Ìbàdàn àtẹ̀kọ́ ilẹ̀ Ìjẹ̀ṣà ló máa kọ́kọ́ jà kọ́kọ́ tí ò dẹ̀ ń ṣe olú ìpínlẹ̀ as in state capital báwo ló ṣe rí lára yín. nǹkan dùnú púpọ̀ ló jẹ́ ṣé wọn pé ní adúpẹ́ lọ́wọ́ Olúwa àǹfààní pé èèyàn kàwé ní orin yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n Ìyọ̀lá Fáníyì tí wọ́n ronú láti wá dá Rest Park sílẹ̀ ní Iléṣà torí wípé gẹ́gẹ́ bí afínjú tí Ìjẹ̀ṣà jẹ́ ní àwọn ìlú tá a mọ̀ sí developed countries kò síbi tí wọ́n ti ń sin òkú sílé ó léwu púpọ̀ lẹ́yìn pé ó tún léwu ó tún fi ìjàmbá bá àlàáfíà ìlú pàápàá àti àwọn aráàlú olóṣèlú wáyé pé nígbà tó ń ro àti dá Rest Park yẹn mọ̀ wípé fún ìdàgbàsókè ilẹ̀ Iléṣà àti Ìjẹ̀ṣà ni ní agbára Ọlọ́run èmi pàápàá tí mo ń bẹ sọ̀rọ̀ lẹ́nìí báyìí mo ti ní àyè ń bẹ̀ yẹn so pé tí ó bá di ọjọ́ ogbó tí àgbà bá lọ síbi tí àgbà ń lọ pé ibẹ̀ yẹn ní Rest Park yẹn èmi náà ti ní àyè tèmi tí mo ti reserve fúnra mi àti ìyàwó mi agbára Ọlọ́run ìgbà náà á pẹ́ kò ṣe é ṣe yín o lágbára Ọlọ́run. ẹ ṣe ká wá kitiyan yín àti bẹ́ẹ̀ ṣe ń lágbára àti àsìkò láti ṣe àwọn nǹkan tẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí aṣíwájú ìlú Iléṣà mo rántí ìgbà tí làásìgbò tó dé láàrin àwọn ọ̀dọ́ Iléṣà àti iléeṣẹ́ IBDC tí wọ́n múná owó Iléṣà lọ akitiyan yín pọ̀ púpọ̀ àìsùn àìwo ẹ̀kọ́ díẹ̀ lónìí ibi tá a bá dére o ẹ sọ̀rọ̀ lọ́la ẹ ṣèpàdé lọ́la ẹ lọ sọ́dọ̀ gómìnà lọ sọ́dọ̀ ọba lọ sọ́dọ̀ òjòyè kí ló fà á tí akitiyan fi pọ̀ tó yìí. Ọlọ́run kò ń ṣe nǹkan kó má fi àyè ọpẹ́ sílẹ̀ Ọlọ́run tó dá ilẹ̀ Ìjẹ̀ṣà ní ìlú olókìkí ó fi àwọn ọmọ tó péjú tó péye lókùnrin lóbìnrin fi jíǹkí ilẹ̀ Ìjẹ̀ṣà eléyìí tí olóyìnbó máa ń pè ní human capital. The human capital stock in Ìjẹ̀ṣà ranks amongst the best
in Nigeria. So nípa ìdí èyí ó ní wípé nígbà tí rògbòdìyàn tó bọ́ẹ̀lẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹta ọdún 2019 tí wọ́n ní wọ́n bà nǹkan jẹ́ wọ́n jólè jótọ̀ ọ̀hún, mo wà ní ọ́fíìsì mi ní Ìbàdàn ní ìròyìn yẹn tó ta bá mi létí pé wọ́n ti bàbá Iléṣà ò fararọ lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ kúrò lọ́fíìsì pé ibo ni fẹ́ kí ni ọ̀nà àbáyọ kí la ṣe fẹ́ ṣe àtúnṣe yìí torí pé iná ìjọba jẹ́ nǹkan pàtàkì fún ọrọ̀ ajé àti fún ìgbésí ayé ọmọ èèyàn. Now wọ́n á wò pé head office IBDC Ìbàdàn ló wà, wọ́n á wò pé jẹ́ kí n forí lé ọ́fíìsì wọn. Mi ò mọ èèyàn kankan ń bẹ̀, ṣùgbọ́n wọ́n á wò pé tí n bá débẹ̀ tí n bá ṣe àpèjúwe ara mi mi ò tẹ̀ ti ní àdéhùn bí o ṣe ní appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀, màá á fún mi ní ààyè pẹ̀lú ìgbàgbé ọkàn yẹn mo fi gbéra ní ọ́fíìsì tí mo lọ sí head office IBDC. Nígbà tí mo kọ pé mo fẹ́ rí olórí iṣẹ́ pátápátá olórí MD pátápátá pé ṣe appointment kò sí appointment báyìí orúkọ mi lélẹ̀ báyìí bí ṣe jẹ́ láàrin ibi ìṣẹ́jú 5 wọ́n ní kí n máa bọ̀ lókè. Àti mo dẹ̀ máa dókè wọ́n pe gbogbo àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ àbẹ̀rẹ̀ ìpàdé. Bí ta ti ń ṣèpàdé yẹn wọ́n máa parí ìpàdé yẹn ni àwọn tí wọ́n sá kúrò Iléṣà àti mánéjà àti gbogbo wọn tó bá wa ní Ìbàdàn. Àwọn bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ nígbà tí a dé ìgbà kan tí ẹ̀bẹ̀ wa ò tó torí a wá wo gbogbo nǹkan tó ń bàjẹ́ lóríṣiríṣi, wọ́n ní a máa sanwó bíi 240 million. Wọ́n ní bó láti fẹ́ ríro owó yẹn, ẹ máa ràn wá lọ́wọ́ ni a ní kọ́bọ̀ torí ẹ mọ̀ bí gbogbo ọrọ̀ ajé ṣe rí káàkiri, ẹ bá wa túnà yìí ṣe padà nǹkan kan wọ̀nyẹn. Nígbà tó tún dé àpèrè kan ó pe gómìnà Alhaji Gbóyèga Oyètọ́lá, Ọlọ́run dẹ̀ ṣe pé gómìnà dẹ̀ jẹ́ ẹni tí ó ṣítí. Nígbà tí mo fi ọ̀rọ̀ náà lọ pé gómìnà mo fẹ́ kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí o, kẹ́ pé ìpàdé Ìjẹ̀ṣà, ìpàdé IBDC àti ìpàdé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ká lè yanjú torí pé ọrọ̀ ajé Ìjẹ̀ṣà ló ń gbé ti Ọ̀ṣun. About 56% of the internal generated revenue of Osun State comes from Ìjẹ̀ṣà land. And to God, adúpẹ́lẹ́ Ọlọ́run torí pé kò pẹ́ sígbà yẹn gómìnà dẹ̀ ṣe ìpàdé bá ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Nínú ìpàdé tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kábíyèsí bàbá wa ọwọ́ ọ̀bọ̀kún ilẹ̀ Ìjẹ̀ṣà àwọn ló ṣíwájú, bàbá wa kábíyèsí Elégbòrò Ìjẹ̀bú-Jẹ̀ṣà àwọn náà wà ń bẹ̀, èmi náà wà ń bẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn ará iléeṣẹ́ IBDC àti ti àwọn Ìjẹ̀ṣà àgbàjẹ̀ṣà míì tàtújọ tún lọ. Bàtàdé máa ń ṣe ọ̀rọ̀ yẹn Olúwa bá wa bá gómìnà sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tó bá wa àwọn IBDC sọ ó wá jẹ́ ó wọ̀ wọ́n létí. Ibi tí a ti bẹ̀rẹ̀ sí rí àtúnṣe nìyẹn jẹ́ pé tó máa fi di bíi May àti ní iná káàkiri gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà. Nǹkan tó tún ṣe pàtàkì nírọ̀lẹ́ Ìjẹ̀ṣà ni pé tábà wò dáadáa ẹ wà ń wájú nínú àwọn tí ó ń pariwo bóyá ká náà ààfin tuntun ààfin ìgbàlódé kí ló fà á ń bolẹ̀ bá dé. Olúwa ṣiṣẹ́ ìyanu torí wípé nígbà tá a bá wo ààfin tí a nílé nìyẹn kò lọ pẹ̀lú ipò tí Ọlọ́run fi Ìjẹ̀ṣà sí. Mo wá wò ó ní 13th of December 2019 pé a láti wá nǹkan gbé ṣe
láti rí i pé a kọ́ ààfin tí ó buyì kún ilẹ̀ Ìjẹ̀ṣà tó dẹ̀ buyì kún ọba wa. Wọ́n á gbéra lọ bá kábíyèsí ọwọ́ bòkun His Imperial Majesty bàbá Aromọláràn pé bàbá mo máa rò pé ẹ jẹ́ kí a ṣe akitiyan báyìí mo máa fẹ́ ṣe ṣùgbọ́n mo nídìí pé kẹ́ bá mi fi ohun tiẹ̀ àdúrà lò. Wọ́n ní kí ni mo fẹ́ ṣe, mo fẹ́ pé bíi 100 ọmọ Ìjẹ̀ṣà ní ọkùnrin àti ní obìnrin nílé àti ní ẹ̀yìn odi tí a lè jọ fọwọ́sowọ́pọ̀ ká kọ́ ààfin ìgbàlódé. Bàbá wa béèrè pé ṣáà ṣeé ṣe. Mo ní bàbá gbogbo ẹ kù sọ́wọ́ Ọlọ́run, ẹ fi àdúrà ràn mí lọ́wọ́, kò sí nǹkan tí agbára Olúwa tó ṣe tì. Bàbá dẹ̀ ní pé lágbára Ọlọ́run àti ẹ̀ lẹ́yìn o. Nígbà tó máa fi di ọjọ́ kejì mo ti bẹ̀rẹ̀ sí pé gbogbo Ìjẹ̀ṣà tí mo mọ̀ pé ó lè ràn wá lọ́wọ́. And nígbà tó máa fi di March 9 wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní ààfin tuntun. Àwọn ọmọ Ìjẹ̀ṣà tẹ́ pè yìí náà ni wọ́n kó ilẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà tá a tẹ̀ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ mo rò wípé tá a bá rí 100 million naira 100 million naira à á parí iṣẹ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí àwọn architect máa ya ààfin tó bójúmu tó bọ́ àgbà mu tó yẹ pé ó máa jẹ́ irú ẹ̀ àkọ́kọ́ nílẹ̀ Yorùbá nígbà tá a bá parí ẹ̀ wọ́n á rí i pé kọ́bọ̀ tó dín nínú 200 million kò lè parí ẹ̀. Wọ́n á dẹ̀ pé gbogbo àwọn èèyàn jankan-jankan tí mo ti pè sí mo rawọ́ ẹ̀bẹ̀ sí. ẹ lè ṣe filọ́lẹ̀ lọ́jọ́ kan pé filọ́lẹ̀ ẹ jẹ́ ká dáwọ́ pọ̀. a ṣe filọ́lẹ̀ orí fóònù mi mo fi ń pe wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan lókùnrin lóbìnrin láwọn tó wà Nàìjíríà àtàwọn tó wà lókè òkun. wọ́n dẹ̀ gbọ́rọ̀ sí yín lẹ́nu. Ọlọ́run ló gbọ́rọ̀ sí lẹ́nu kì í ṣe mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí máa ń bá wọn sọ̀rọ̀ á ní aṣíwájú torí tiẹ̀ aṣíwájú torí tiẹ̀. Ní èní báyìí ní agbára Ọlọ́run kí ọdún yìí tó parí a máa ṣí ààfin yẹn tá a máa kó kọ́kọ́rọ́ ẹ̀ fún bàbá His Imperial Majesty ọwọ́ Bùkún Àdìmúlà of Ìjẹ̀ṣà land tá a máa kó kọ́kọ́rọ́ ààfin yẹn fún wọn. Àsìkò ń lọ ọ̀rọ̀ yìí ń dùn lọ tá a bá ní ká máa sọ lọ aago 8 àṣìwà ń bí ẹ jẹ́ ká sọ̀rọ̀ Wàkùsà ìyẹn gold mine. Ọlọ́run fún ilẹ̀ Ìjẹ̀ṣà ní ẹ̀bùn láti pé kọ́ ní góòlù nínú ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìjẹ̀ṣà ló ní góòlù jù. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan là ń gbọ́ pé àwọn kan fi ń jẹun lẹ́kùn àwọn kan wọ́n fi ń fa wàhálà lọ́sì ọba míì ṣe gbá àwọn olóyè míì ṣàwo. Kí lẹ rí sí gẹ́gẹ́ bí olórí kí lẹ rí sí gẹ́gẹ́ bí aṣíwájú. ṣe rí eléyìí tí èmi á fẹ́ bẹ́nu gbà ń bẹ̀ ni pé bá a ṣe máa ṣe àtúnṣe ẹ má jẹ́ ká wo eléyìí tó kù díẹ̀ àbẹ̀bí tó ti bàjẹ́ sẹ́yìn. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn káàtó díẹ̀ tó ti ṣẹlẹ̀ síbi tí a dé yìí a lè bínú púpọ̀ sí àwọn bàbá wa gẹ́gẹ́ bí àwọn kábíyèsí káàkiri tàbí àwọn èèyàn wa nílẹ̀ Ìjẹ̀ṣà gẹ́gẹ́ bí fámílì lóríṣiríṣi torí pé nǹkan tí èèyàn bá ní kò lè fi tọrẹ. Nípa ọ̀pọ̀lọpọ̀ kò sí information nípa góòdù àti mineral resources nípa ilẹ̀ Ìjẹ̀ṣà. Ìyẹn fa ìdí tá a fi dá ẹgbẹ́ Ìjẹ̀ṣà Mineral Resources Development Forum sílẹ̀ tí Ọlọ́run díẹ̀ ràn wá lọ́wọ́ irú bí mo ṣe ní àti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí báyìí a ti ṣe lọ́jọ́ Monday tó lọ yìí ọ̀sẹ̀ yìí a ti ṣe ìpàdé pẹ̀lú gbogbo all the 12 local government chairmen and all the political leaders in Ìjẹ̀ṣà land. A ti là wọ́n lóye a ti fún wọn nímọ̀ràn gbogbo nǹkan tó wà lórí kùsà bí ó ṣe máa dáa fúnlẹ̀ Ìjẹ̀ṣà tí ìgbésí ayé tiwa kò ní dàbí ti àwọn èèyàn wa ní south tó yẹ pé ní èní wọ́n ń kérora wọ́n ń sunkún nǹkan tó lọ́dọ̀ fi jíǹkì wọn
tó wá jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn torí nípa bí wọ́n ti ṣe gbé lọ bẹ́ẹ̀ nílẹ̀ Ìjẹ̀ṣà lẹ́nìí nǹkan tí à ń gbé ṣe through Ìjẹ̀ṣà Mineral Resources Development Forum à ń fún ọ ní ẹ̀kọ́ wípé dúkìá tọ́lọ̀ fún wa àlùmọ́nì tọ́lọ̀ fún wa yìí nǹkan tí a máa jẹ tá a máa gbé fún ọmọ àtọmọ ọmọ ni ilẹ̀ tí à ń tà a ní láti máa talẹ̀ ká máa lease ẹ̀ àbí tí eléyìí tá a pè ní rent 3 years 5 years ọ̀wọ́ a gbowó ń bẹ̀ 5 years ẹ̀ máa gbowó míì eléyìí tẹ́ máa fi ta ní odidi pé tètè bá ní pé wọ́n ń ta gbogbo ilẹ̀ káàkiri bó ṣe ń ta lọ tẹ́lẹ̀ landlord are the tenant are the kini are the landlord àfẹ́kìrì ẹ̀ kó dẹ̀ ṣẹlẹ̀ so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti lọ sí Àtàkùmọ̀sà East nípele-dó lọ́jọ́ Tuesday a ti lọ sí Òṣù Àtàkùmọ̀sà West ní àná ní àárọ̀ yìí a ti wà ní Ìbòkun local government a ti bá wọn sọ̀rọ̀ ní agbára Ọlọ́run ní ọ̀la à ń lọ sí Orí Adé ní ọ̀sán yìí kí tó máa bọ̀ mí báyìí a ti bá Iléṣà East àti Iléṣà West sọ̀rọ̀ kátẹ̀ tó bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì káàkiri káàkiri a ti lọ bá ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ a ti fi tó wọn létí èròǹgbà wa a ti lọ fi tó bàbá wa kábíyèsí ọwọ́ Ìbòkun a ti fi tó wọn létí tó yẹ pé ọ̀nà tí wọ́n fi lè máa wa kùsà tí ò fi ní pa àyíká wa lára tó dẹ̀ fi ní pa àwọn èèyàn lára tí àtúní jẹ́ ẹni tí wọ́n máa fi búrẹ́dì tó máa fi kó lómi ọbẹ̀ jẹ torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá fún lówó péréje wọ́n á gbé ilẹ̀ tí àìmọye tó wà nísàlẹ̀ àti kọ́ àwọn èèyàn wa wọ́n ti ṣe lè value wọ́n ṣe lè mọ oye nǹkan tó wà nísàlẹ̀ gbogbo àti kankan bẹ́ẹ̀ yẹn lọ ó jẹ́ ìkọ́ta àti ń gbé ṣe láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. a máa gba àwọn èèyàn lálejò ní láàyè láti pè wá wọlé a sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun náà ló wà lójú ìwòran wa yìí 09061580198 09061580198 pẹ̀lú 0704742198 07047421598 àjọṣepọ̀ owó ló wà láàrin aṣíwájú ilẹ̀ Ìjẹ̀ṣà Balógun Ìjẹ̀bú-Jẹ̀ṣà àti àwọn ọba nílẹ̀ Ìjẹ̀ṣà ẹnìkan ti wà lójú òpó hello sọ ẹ̀ka lẹ́sà. a mà kí yín ẹ̀ka lẹ́ o ṣáláfíà lẹ́wà. pásítọ̀ Fátúndé Gbénga láti Owódé Ẹ̀jẹ̀. ìbéèrè ní kẹ́ béèrè ní pàṣẹ. hello èèyàn ti lọ àjọṣepọ̀ owó ló wà láàrin èèyàn àti àwọn ọba yòókù nílẹ̀ Ìjẹ̀ṣà. ẹ ṣe jàre tí ilẹ̀ Ìjẹ̀ṣà. ẹnìkan bẹ lójú òpó hello ó dàbí ìpè tí wọ́n á ń já ìpè ẹjọ́ ẹni sùúrù tí wọ́n dábàá pé tí ò bá lọ á fún yín nọ́mbà tẹ́ ẹ máa pè lẹ́yìn ètò. hello sir. mo máa kí yín kí lorúkọ yín mo lẹ sí ń pè wá. láti Ìbàdàn. láti Ìbàdàn kí lorúkọ yín. bí láti dọ́kọ̀ máa ń ra ilẹ̀ ẹ̀gbọ́n sílẹ̀ ní sọ́mọ́ máa ra ilẹ̀ mọ́ tó kọ́ máa lé ìgbẹ́ ni ṣé àwọn àkọ́ ṣé máa bọ́ sí báyìí. ọ̀dà wọ́n á dá yín lóhùn mo rò pé ẹ̀ ń de sáà bóyá ẹ máa kọ àwọn ìbéèrè ilẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ làwọn sọ wọ́n ní pé ẹnì kan wà ra ilẹ̀ mọ́ pé ṣó máa bọ́ sí tí wọ́n bá ra ilẹ̀ tó bá ń lì sí ẹ̀ bí wọ́n ṣe sọ ìbéèrè ìpè mẹ́ta la máa gbà ìkan ti lọ́nù ẹ̀ okùn méjì nígbà tá a máa ń dúró dè kejì ẹ máa dáhùn béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan àjọṣepọ̀ owó ni ní ṣókí àjọṣepọ̀ owó ló wà láàrin ẹ̀yin àtàwọn ọba yòókù. àjọṣepọ̀ tó wà láàrin èmi àti àwọn ọba ni wípé mò ń fẹ́ àṣepọ̀ ìrẹ́pọ̀ fún ìdàgbàsókè fún gbogbo ilẹ̀ wa ní ilẹ̀ Ìjẹ̀ṣà tí a bá dúró gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ a lè fọwọ́sowọ́pọ̀ láti rí wípé ìdàgbàsókè tó jẹ́ nǹkan tó jẹ wá lójú ó tó wa lọ́wọ́ a lè. hello ẹ máa sọ̀rọ̀ yín lọ
ẹ wá bínú ìbéèrè kẹta máa béèrè kẹ́yìn náà rèé kí a tó máa lọ ó máa torí ìpè a máa da ẹnu dúró lẹ́ẹ̀kọ̀ọ̀kan. tá a bá tí gbogbo ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àti gbogbo tẹ́ bá wo ilẹ̀ Ìjẹ̀ṣà lẹ́nìí Ọlọ́run fún wa ní èèyàn Ọlọ́run fún wa ní èèyàn tó jọjú ṣùgbọ́n a súnmọ́ra púpọ̀ à ń bára wa ṣe púpọ̀ tá a bá wá dé òkè òkun bóyá wà ní London ni àbí Amẹ́ríkà ni ẹ rí pé àwọn ọmọ wa wọ́n fi ìfẹ́ bára wọn ṣe ṣùgbọ́n nígbà tá a bá wà nílé ìfẹ́ yẹn kò fi bẹ́ẹ̀ jígere ara kan tí èrò tèmi ni wípé tí ká tó lè ní ìdàgbàsókè tó máa lè gbé ilẹ̀ Ìjẹ̀ṣà lọ sí iwájú aláti ní ìrẹ́pọ̀ eléyìí fa ìdí tí a kọ́kọ́ fi ṣe first meeting ìpàdé àkọ́kọ́ fún gbogbo lọ́balọ́ba ní Ìjẹ̀ṣà North Ìjẹ̀ṣà South ní January 2019. hello. hello ẹ kálẹ́. ẹ mà kálẹ̀ kí lorúkọ yín mo lẹ sí ń pè wá. láti Iléṣà ni. láti Iléṣà kí lorúkọ yín. afẹ́ kíjìká náà ní kéèkì o. ẹ sọ̀rọ̀ sókè àgbọ́yìn dáadáa. afẹ́ kíjìká ní ẹ̀ka ní kéèkì. Ìjẹ̀ṣà state ìkẹ́ bá ṣe. Ìjẹ̀ṣà state. ẹ ṣe. tó à nílẹ̀ gbàgbé kankan mọ́ á fún yín nọ́mbà tẹ́ fi pe àlejò wa ní kété tá a bá kúrò ní orí ètò ẹ bẹ̀rẹ̀ sí ní pe àwọn nọ́mbà náà ẹ dáhùn àbí ohun ìbéèrè lẹ́yìn tẹ́ bá ti sọ ìtẹ́ ìsọ ìtàn. ok ká tó lè ní ìdàgbàsókè nílẹ̀ Ìjẹ̀ṣà ó di dandan wípé ká sowọ́ pọ̀ ká má ní pé Ìjẹ̀ṣà North ní Ìjẹ̀ṣà Central ní Ìjẹ̀ṣà South ní tí nǹkan bá fẹ́ wá sílẹ̀ Ìjẹ̀ṣà tí ẹ bá ti fi ohùn ṣọ̀kan ní abẹ́ àkóso bàbá kábíyèsí Ọwá ibi tó bá ti já sí ilẹ̀ Ìjẹ̀ṣà ló já sí tá bá tó wá jókòó gẹ́gẹ́ bí òṣùwọ̀n ọwọ̀ kan tá bá pe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pé a fẹ́ rí gómìnà nǹkan tó ń dùn wá ní tá bá sọ̀rọ̀ pẹ̀lú ẹnu kan ìjọba pé kí ìjọba kó ṣe ó dẹ̀ jẹ́ ìjọba àpapọ̀ lọ́la tó pè tí a jókòó tí ṣe pé bóyá tí eléyìí bá sọ tiẹ̀ tó wá sọ tiẹ̀ pé eléyìí tó sọ báyìí tá a takora wa nínú títí takora wa kò lè sí ìdàgbàsókè kò lè sí ìrẹ́pọ̀ kò lè sí ìfẹ́ nínú ìfẹ́ nínú ìrẹ́pọ̀ ìdàgbàsókè wà àlàáfíà wà. Ìjẹ̀ṣà state ṣó ṣeé ṣe. lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí a máa ń gbé yẹ̀wò ká tó lè dá state sílẹ̀ ó pọ̀ ọrọ̀ ajé ṣe kókó nínú ẹ̀ ní ọwọ́ tí Nàìjíríà wà àti ọrọ̀ ajé wa wà báyìí Ìjẹ̀ṣà state kò tí ì ṣe nǹkan tí a lè máa sọ ń sìn ṣùgbọ́n ó ṣeé ṣe lọ́jọ́ iwájú kí Ọlọ́run kó fi àyè ẹ̀ sílẹ̀ pẹ̀lú àǹfààní tó máa fi ṣeé ṣe ṣùgbọ́n ní àsìkò báyìí lọ́wọ́ tá a wà yìí kì í tí ì ṣe nǹkan tí ó ṣe é gbé kalẹ̀ láti máa di pé à ń gbárùkù tì. ẹnìkan bèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan pé tí ó ṣe é ṣe kí ẹlíìsì àbí ká rẹ́ǹtì ká má ra lẹ̀. ilẹ̀ náà àwọn tí àpèjìlẹ̀ bá fẹ́ ṣe lélẹ́yìn a máa ń pe àwọn ilẹ̀ kan ní GRA government reservation area government reservation area gbogbo àwọn jàǹkànjàǹkàn ló ń sábà kọ́lé síbẹ̀ ilẹ̀ government reservation area lease ni wọn ò tà torí pé ìjọba ó lease ẹ̀ ó rent ẹ̀ so that tí lease ẹ̀ bá expire à ń tó renew ẹ̀ tíjọba ilé bá dé à ń lò tó bá tún dé tí mi bá dé tí lease tí ó bá expire à ń tún gbowó míì láti jẹ́ kí owó máa wọ àpò àwọn èèyàn wa ní bí ọdún mẹ́ta àbọ̀dún márùn-ún òní lease yẹn ṣe dáa ní rent yẹn ṣe dáa torí pé tẹ́ ẹ bá gba owó ní odindi number one a máa pàdánù nígbà tí ilẹ̀ yẹn tí nǹkan tó bá kó ń bẹ̀ tí a ní àǹfààní àti mọyì nǹkan tó wà ń bẹ̀ tábà ní tó máa ń kó ojú wa máa yán bẹ̀tí kò sí kankan lè ṣe mọ́ ń gbẹ̀ yẹn so ṣùgbọ́n tá a bá lease a fi lọ́bọ̀nbọ̀n lọ́wọ́ àwa lo tiwa ń bẹ̀ bóyá lease lọ́dún márùn-ún ní ogún ẹ̀rẹ̀ ọdún ọdẹ yìí àsì ni tó bá fi bọ́ sọ́wọ́ ọmọ náà tún lé ní ogún ẹ̀rẹ̀ àtúbọ̀ àná lọ sí ilé bẹ́ẹ̀ lọ. mo dúpẹ́ lọ́wọ́ yín
aṣáájú Yínká Fáṣuyì aṣáájú ìlú Iléṣà Balógun ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà gbólóhùn kan lédè Ìjẹ̀ṣà níṣẹ́jú àyá gbólóhùn kan lédè Ìjẹ̀ṣà níṣẹ́jú àyá fún gbogbo àwọn tó ń wò wá fún gbogbo ọmọ Ìjẹ̀ṣà tí ń gbọ́ wá. mo dúpẹ́ lọ́rin o gbogbo Ìjẹ̀ṣà mo kí yín mo dúpẹ́ àdúrótì àti àjọṣe ká àtijọ́ mi ṣe látọjọ́ ẹni rẹ̀ alágbára Jésù. àmín. dídára Ìjẹ̀ṣà ó ti ń dàbọ̀ tó máa dá sí lágbára Jésù. ilẹ̀ Ìjẹ̀ṣà lọ́lọ́run wà góòlù tó dẹ̀ wà nílẹ̀ Ìjẹ̀ṣà Ọlọ́run á jẹ́ kí gbogbo àǹfààní tó máa jáde ń bẹ̀ á kan gbogbo rẹ̀ alágbára Jésù kì í ṣe ìyá ibẹ̀ nìkan ló máa káà nínú ìyá ibẹ̀ jẹ lágbára Jésù tó bá àǹfààní ibẹ̀ ní a máa jẹ lágbára Jésù. kó má ju gbólóhùn kan lọ nọ́mbà tẹ́ pé aṣíwájú sí rèé 09060738892 09060738892 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08060738892 tẹ́ bá ti ń pe nọ́mbà yìí wọ́n máa bá yín sọ̀rọ̀ wọ́n máa gbé àwọn náà máa bá yín sọ̀rọ̀ àwọn máa gbé. mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Dìran Látúbọ̀sún Abe tó tì wá lẹ́yìn ìpẹ̀lẹ́ o kó má di pé mi náà sọ Ìjẹ̀ṣà ìpẹ̀lẹ́ níbẹ̀ ni o á tún máa ríra lọ́jọ́ iwájú ó dìgbà. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni tá a bá dàgbà dògbó fọwọ́ páwú fèrègì jobi tá a gbélé ayé ṣeun rere tá a bá wá fihàn lélẹ̀rí bíi àgbáre ibùgbé ìkẹyìn tó yẹ ká fìhàlẹ́ ààyè tó yẹ kó wuyì ni tọ́wọ́ àbùkù ní kàn títí láì kánrin kése láti wá sìnkú àgbà sáàyè tí ò ní dìbàjẹ́ Rest Park and Garden ìtẹ́ òkú aládàáni tó fini lọ́kànbalẹ̀ ní gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà àkọ́kọ́ rú ẹ̀ ní South West Nigeria tí mùsùlùmí tó nígbàgbọ́ láàyè ń bẹ fún ààbò tó péye pẹ̀lú ibi ìjọsìn fáwọn ẹlẹ́sìn méjèèjì Rest Park and Garden private cemetery tó gbòǹtẹ̀ ìjọba ni o kódà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ láǹfààní láti ṣe àbẹ̀wò lóòrèkóòrè sójú orí ẹni yín owó péréte lẹ́ẹ̀fi sìnkú sí Rest Park and Garden ìkọjá káàdì ló wà lópòpónà Iléṣà sí Òṣogbo fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0703-114-9526. Rest Park and Garden ilé ìkẹyìn aládàáni tó fini lọ́kàn balẹ̀.